máa sọ ní pé Ọlọ́run jẹ́ ńlá ọdún yìí já láyọ̀. Má jẹ́ kí wọ́n fi ẹ̀jẹ̀ mi pa títì láró. Mo sọ lẹ́ẹ̀kan pé àwọn alágbára òkùnkùn December náà máa ń dìde. Àwọn náà máa ṣe bọ́jẹ̀tì bí ìlú ṣe ń ṣe bọ́jẹ̀tì ni. Tá a bá ní kò sí alágbára òkùnkùn, kò sáwọn tán wà nínú òkùnkùn, irọ́ là ń pa. Ó ní àwọn aláṣẹ ibi òkùnkùn ayé là ń bá jagun. Ẹlòmíì gan ó máa gbé ara tẹ́ máa rò pé ènìyàn Ọlọ́run ni wọ́n tó dẹ̀ ṣe kókùnkùn ni ní kọ̀rọ̀ yàrá. Òun á ṣe máa gbàdúrà pé má jẹ́ kọ́wọ́ òkùnkùn tẹ̀ mí nínú ọdún yìí, torí ẹran tán bá fi ṣètùtù ó ti kú nìyẹn o. Olúwa má jẹ́ kí n kú, má jẹ́ kí n bọ́ sọ́wọ́, torí kò sọ́gbọ́n. Àwọn alágbára òkùnkùn náà máa ṣe tiwọn. Kọ́lọ́run má jẹ́ ká bọ́ sọ́wọ́ ni. Ìwọ náà dẹ̀ ṣọ́ra ẹ, má rìn lóru, torí téèyàn bá rìn lóru kò sí tí ó lè ṣe é. Ìwọ tó bá rìn lọ́sàn-án lójú gbangba, ayé á rí ẹ, sọ pé ó léwu nìyẹn. Ẹlòmíì lè fẹ́ rí ní oògùn owó ẹ̀, a máa wá ènìyàn tó máa lò lóríṣiríṣi. Àwọn nǹkan oríṣiríṣi máa ń jẹyọ nínú oṣù yìí. Ẹ ti fún wa ní prayer point kan, ó yẹ tún fún wa ní ìmísí. Prayer point kan tí mo ti fún yín, Ọlọ́run dá mi sí di ọdún tó ń bọ̀ o, ṣàánú fún mi, má jẹ́ kí n bọ́ sọ́wọ́, má jẹ́ kán fẹ́ rán mi ṣètùtù ayé. Àkọ́kọ́ nìyẹn. Ìkejì ni pé omi ara mi àti ẹ̀jẹ̀ ara mi jẹ́ kó dé èèwọ̀ fún àwọn alágbára ayé. Omi ara mi àti ẹ̀jẹ̀ ara mi. Ẹlòmíì wọ́n lè bá gbé lọ síbi kankan kó ṣe pé ilé ẹ̀ ló wà tó fọrùn rọ̀ ńbẹ̀. Ọlọ́run má jẹ́ àfọrùn rọ̀ nílé wa. Ó lè wà nù ilé ẹ̀ kó kú. Àpèpá wà, wọ́n máa pè é tó dẹ̀ máa dáhùn. Gbogbo àwọn àdúrà yìí ló yẹ ká máa gbà, torí kò sí tí ò lè ṣẹlẹ̀. Kọ́lọ́run ṣàánú fún wa. Ẹ̀rẹ̀ lómi ó kàn sùn síbi kan ni ó dẹ̀ máa pẹ̀jẹ̀. Ó ti lọ tiẹ̀ nìyẹn. So ẹ̀dá náà gbọ́dọ̀ wà nínú àdúrà. Tó bá mọ̀ kó máa gbàdúrà, kúkú gbàdúrà. Tó bá dẹ̀ mọ̀ pé oògùn ló fẹ́ ṣe, kúkú wíyà sídìí oògùn. Wọ́n kúkú mọ̀ pé ẹgbẹ̀jì ló dé yìí o. Ṣùgbọ́n kó o ṣògùn díẹ̀, Ó ṣàdúrà díẹ̀. kó o ṣàdúrà díẹ̀, kò síbi tó ń lọ o. Tó bá kúkú máa ṣàdúrà, fèsì Ọlọ́run ẹ̀. Ó ti mọ̀ pé ò ní nǹkan kan. Nígbà téèyàn bá ń gbégbékúdè, bóyá o fẹ́ kírun, o fẹ́ lọ ṣọ́ọ̀ṣì tó gbégbékúdè sára, kí ló bá dé? Ọlọ́run á máa wò pé ó ti dìfẹ́ǹdì ara ẹ̀, ẹ̀yà ajá fi ilẹ̀. Ẹ súnmọ́ bòmíì, ẹ̀yin màlẹ́kà tí ń gbàdúrà, torí òun ti ní Ọlọ́run tiẹ̀ lápò. A ò ní rí dààmú. Ìyanu Ọlọ́run á ṣẹlẹ̀. Àdúrà ni ká máa gbà. Gbogbo bíkíbi tá a bá ti ń gbọ́ pé wọ́n ń gbàdúrà, kò di dandan kó lọ ọbẹ̀. Lè bá wọn fẹ̀mí. Ìwọ náà lè bá wọn fẹ̀mí darí, torí ibi tó lóun lọ náà àtúmọ̀ tó tún wà níbẹ̀. Kọ́lọ́run ó ṣàánú wa. Gbogbo ẹ̀ náà ti yí padà. Ìgbàgbọ́ ò rí bí ìgbàgbọ́ mọ́. Àwọn ènìyàn sọ. Kindly subscribe to our YouTube channel, O2FM Lagos. Bye.